àwọn kan wá bá nàbì sallallahu alaihi wasallam wọ́n wá bá ṣe meeting ní Madina wọ́n wá wà nínú mọ́sálásí àwọn tó wá bá nàbì ṣe meeting yẹn àwọn Christian ni o àwọn Christian ìlú kan tá à ń pè ní Nàìjíríà nínú mọ́sálásí ànábì gbà wọ́n lálejò sí wọ́n wá ń ṣe meeting lọ nígbà tó wá tó stage kan àwọn Christian yẹn wá dá meeting dúró wọ́n wá sọ fún ànábì yìí pé ní kó tọ́ka ilé ìjọsìn fáwọn àsìkò ìjọsìn àwọn ti tó àwọn fẹ́ lọ jọ́sìn lọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ mùsùlùmí náà tásìkò òun bá ti tó ẹ jáde ẹ lọ kírun àwọn náà fẹ́ lọ lè jọ́sìn tàwọn irun tàwọn náà fẹ́ lọ lè kí ẹ pé kí lànàbì fi fún wọn lésì sallallahu alaihi wasallam ànábì ní àá ẹni kí n júwe ilé Ọlọ́run fún yín ibi tẹ́ ẹ wà dáa ti ń ṣe mítìnì ilé kíni ṣé ilé òòṣà ni àbí ilé ṣètánì wọn ní ilé Ọlọ́run níbi tẹ́ wà yín náà àlejò lẹ́yìn ẹjẹ́ á jáde fún yín ẹ̀yin ẹ wà ń bẹ̀ ẹ jòjọ́ sí yín nínú mọ́sálásí Allahu Akbar tẹ́ ẹ bá parí ẹ̀ tán ẹ pe àwọn káàmọ́ bá mítìnì lọ sallallahu alayhi wa sallam kí lànàbì sí òun àwa tèní ó fààyè gbà wọ́n àwa tèní tí ìmáàmù kan bá ṣe rẹ̀ kí ni wọ́n ṣe wọ́n jáwé iná lé lọ́wọ́ ni. Arúgbódó TV o. ẹ jọ̀wọ́ ẹ dákun ẹ bá wa subscribe sórí Arúgbódó TV lórí YouTube ẹ follow Arúgbódó TV lórí Instagram Facebook àti TikTok ọwọ́ tẹ́ fi ń tẹ subscribe ọwọ́ tẹ́ fi ń follow wa ọwọ́ náà ẹ ò máa ní fi gbọ́mọ sí ire 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 lẹ ó máa fọwọ́ náà gbà àmín.